A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu náà ti fọhùn lórí rògbòdìyàn ẹ̀sùn ìbálòpọ̀ tó ń lọ ní ilé ìgbìmọ̀ bí ó ti ní ibi ìpàdé yìí wà fún àwọn tó dáńtọ́ tí wọ́n sì gbọ́dọ̀ bu ọ̀wọ̀ fún. Ọ̀rọ̀ obìnrin àkọ́kọ́ yìí wáyé láàrin fàákájà ẹ̀sùn ìbálòpọ̀ tako ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio àti àṣìlò ipò tí Sínátọ̀ Natasha Akpoti-Uduaghan fi kàn án níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ilé agbára níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn obìnrin lágbàáyé ní Olúrẹ̀mí Tinubu ti da àhesọ wípé ilé ìgbìmọ̀ kò ṣe ohun tí ó tọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí nù. Ó ní gbogbo ìgbésẹ̀ tí ó yẹ ni àwọn aṣòfin ń gbé. Aya ààrẹ tí ó sìn nínú ilé ìgbìmọ̀ yìí fún ọdún 12 ní ilé yìí yẹ kí ó jẹ́ ibi iyì, kì í ṣe fún fàákájà. Aya ààrẹ ní ilé aṣòfin kò sí fún irúfẹ́ ọ̀rọ̀ báyìí nítorí oore-ọ̀fẹ́ ni tí kò wọ́pọ̀ ni fún ẹni bá ara rẹ̀ níbẹ̀. Ó ní ó yẹ kí obìnrin pọ́n ara wọn lé ní gbogbo ipò tí wọ́n bá ara wọn, kí wọ́n ní ìgboyà, kí wọ́n má fi ara wọn sí ipò tí ẹnikẹ́ni ti lè tì wọ́n gbọ̀ngbọ̀n bí ó ti ṣe àpẹẹrẹ Zuriel Olúwọlé tí ó ń gbayì láwùjọ ilẹ̀ òkèèrè. Olúrẹ̀mí ní kí obìnrin tẹ̀síwájú àti máa ṣe ohun tí wọ́n ń ṣe, kí wọ́n má rẹ̀wẹ̀sì, kí wọ́n sì jìjàǹgbara láti dé ipò adarí, kí wọ́n má fi ààyè gba ẹnikẹ́ni láti fi ọ̀rọ̀ wọn sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers tí agbẹnusọ Martin Amaewhule ń darí ti kọ̀wé ránṣẹ́ sí gómìnà Siminalayi Fubara bí wọ́n ti ní kí ó júwe ilé fún gbogbo àwọn kọmíṣánná ìpínlẹ̀ láàrin wákàtí 48. Ìpinnu yìí wáyé lẹ́yìn ìpàdé àná ní ilé ìgbìmọ̀. Bákan náà ni wọ́n ní kí wọ́n júwe ilé fún gbogbo àwọn tí wọ́n yàn sípò tí àwọn aṣòfin ilé ìgbìmọ̀ kò ṣe ọ̀rínkinnínwín screening wọn dáadáa. Lẹ́yìn èyí ni wọ́n wá pàṣẹ fún gómìnà Fubara kí ó ṣe àgbékalẹ̀ orúkọ tuntun àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàn sípò gẹ́gẹ́ bí kọmíṣánná láàrin wákàtí 48. Síwájú àkókò yìí ni wọ́n ti fún Fubara ní gbèdéke láti fi ṣe àgbékalẹ̀ ìṣúná tuntun mìíràn fún ọdún 2025, ṣùgbọ́n Fubara gẹ́gẹ́ bí adarí ìjọba ìpínlẹ̀ Rivers sọ nínú àtẹ̀jáde ọjọ́ Ajé wípé òun yóò tẹ̀lé àṣẹ ilé lórí àgbékalẹ̀ ìṣúná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ti ní kí aṣòfin tó ń ṣaṣojú Kogi Central Natasha Akpoti-Uduaghan lọ rọ́kúnlé fún oṣù 6. Ìpinnu yìí wáyé lẹ́yìn àbá láti ọ̀dọ̀ ìgbìmọ̀ olùbáwí Committee on Ethics, Privileges and Public Petitions tí wọ́n ní Natasha jẹ̀bi lórí bí ó ṣe kọ̀ àti fi ara hàn níwájú ìgbìmọ̀. Sẹ̀ríà yìí jẹyọ látara ẹ̀sùn ìbálòpọ̀ tí Akpoti-Uduaghan pè tako ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio. Ó fi ẹ̀sùn kan Akpabio wípé ó ń dí lọ́wọ́ iṣẹ́ aṣojú tí wọ́n gbé lé lọ́wọ́, pàápàá jùlọ lórí iṣẹ́ àkànṣe Àjàòkúta Steel Company. Bákan náà ni ó ní Akpabio pé òun lọ́mọ orí ìrìn night club girl níbi ìpàdé tí ń lọ lọ́wọ́ ní ilé ìgbìmọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé Akpabio padà tọrọ àforíjì. Níbi tí ó ti ṣe àgbékalẹ̀ àkọọ́lẹ̀ àbájáde ìwádìí ìgbìmọ̀ ní alága Sínátọ̀ Neda Imasuen ti ṣàlàyé wípé Akpoti-Uduaghan jẹ̀bi gbogbo ẹ̀sùn látàrí bí kò ṣe tẹ̀lé àṣẹ ìgbìmọ̀ lórí ìgbẹ́jọ́. Bákan náà ni wọ́n ní kí wọ́n bẹ́gi dí owó oṣù pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ rẹ̀ títí oṣù 6 yóò fi pé. Lẹ́yìn èyí ni wọ́n ní kí Akpoti-Uduaghan kọ lẹ́tà àforíjì sí ilé ìgbìmọ̀ lórí ìwà aláìlápọ́nlé tí ó hù sí ilé ìgbìmọ̀. Ìgbésẹ̀ àwọn aṣòfin yìí ni ó jẹ́ èyí tí ó lápẹẹrẹ lórí rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ ẹ̀sùn tí Akpoti-Uduaghan pè tako ààrẹ ilé ìgbìmọ̀. Gbogbo ìgbà ni Akpabio fi ń sẹ́ ẹ̀sùn bí ó ti tẹnu mọ́ ọ̀wọ̀ tí ó ní fún àwọn obìnrin. Ní báyìí, Akpoti-Uduaghan kò ní àǹfààní àti wọlé sí ilé ìgbìmọ̀ tàbí bá wọn kópa nínú ìpàdé. Ọ́fíìsì rẹ̀ yóò wà ní títìpa títí oṣù 6 yóò fi pé. Lára àwọn tí wọ́n sọ̀rọ̀ níbi ìjíròrò lórí ọ̀rọ̀ yìí láti rí Abba Moro tí ó bẹ̀bẹ̀ kí wọ́n ṣàánú fún Akpoti-Uduaghan kí wọ́n ṣe àdínkù oṣù rẹ̀ sí 3. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
mínísítà àná fún ìròyìn ajagun-fẹ̀yìntì Major General Tajudeen Ọlárẹ̀wájú ti sọ gbangba lónìí wípé ìjọba tiwantiwa fò ṣánlẹ̀ ó kú ní ọjọ́ Ajé ọjọ́ 3 oṣù kẹta ọdún 2025 lẹ́yìn tí àwọn aṣòfin tún ẹni tí wọ́n tipasẹ̀ òfin yọ nípò yàn. Agbẹnusọ Mudashiru Ọbásá lẹ́yìn tí Honorébù Mojísọ́lá Lasbat Meranda kọ̀wé fi ipò kan náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin jọ pawọ́pọ̀ yàn sílẹ̀. Ọlárẹ̀wájú tí ó tún jẹ́ alága kejì fún àjọ The Renaissance Patriots Foundation ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́. Níbẹ̀ ni ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní iná ìjọba tiwantiwa tó ń jó àjórẹ̀yìn lójú ará ìlú, tí egungun gbígbẹ tún dìde padà, tí ẹlẹ́bi padà ń di aláre lórí àdéhùn. Mínísítà àná ṣe ẹ̀sùn lórí ọ̀rọ̀ tí agbẹnusọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ṣe lórí rògbòdìyàn tí ó bẹ́ sílẹ̀ ní ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó, wípé ìkọ̀wé fipò sílẹ̀ Ọbásá kò sí nínú àdéhùn. Ó ní ohunkóhun tí ìbáà bí gbólóhùn yìí ti pèsè ààyè sílẹ̀ fún ìpòrúurú ọkàn lórí bí wọ́n ṣe ní kí Meranda kọ ìwé fi ipò sílẹ̀ padà sí ààyè rẹ̀ àtijọ́ gẹ́gẹ́ bí igbákejì agbẹnusọ lẹ́yìn tí ó gba majority vote ní ibi ìgbìmọ̀ ọjọ́ 13 oṣù kínní ọdún 2025. Ọlárẹ̀wájú ní kò sí àní-àní wípé àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó ti gbàbọ̀dè lórí ibi tí gbogbo rẹ̀ padà já sí pẹ̀lú bí APC ṣe yanjú ọ̀rọ̀. Mínísítà ní ìwà àrékérekè tọ́ka sí agbára tí ó wá láti ìlú Àbújá lórí ìgbésẹ̀ tí wọ́n gbà yanjú ọ̀rọ̀, ṣùgbọ́n ó ní ojú ló pẹ́ sí tí ọmọ orílẹ̀-èdè á fi mọ̀ bóyá ìdájọ́ òdodo ni tàbí kìí ṣe ìdájọ́ òdodo. Ó ní ẹ̀rí wo la tún ń wá lẹ́yìn èyí tí agbẹnusọ APC Ọ̀gbẹ́ni Ọládẹ̀jọ sọ wípé wọn kò fi ìgbà kankan ní kí Ọbásá kọ ìwé fi ipò sílẹ̀, wípé ẹ̀tàn lásán ni wọ́n tan ará ìlú lórí wípé Ọbásá máa kọ ìwé fi ipò sílẹ̀ ní ọjọ́ 5 oṣù kẹta ọdún 2025 níbi tí wọ́n ti yan ẹnìkan láti Lagos West fi yanjú fàákájà lórí ipò adarí ilé ìgbìmọ̀. Ọ̀gágun Ọlárẹ̀wájú ní bí ó bá máa fi di ọdún 2027, ètò òṣèlú ìpínlẹ̀ Èkó yóò nílò atọ́ka road map pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lọ́wọ́ báyìí. Ó ní àwọn tó ń ṣèjọba kò ro ti àwọn tí ó jẹ́ ọmọ onílùú, nítorí bí wọ́n ṣe yọ Meranda nípò jẹ́ ìbànújẹ́ ọkàn sí àwọn ọmọ onílùú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.